kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ti Mátàgbàmọ́lẹ̀, ẹ̀yin olólùfẹ́ ìkànnì ti Kingston Media TV, your best online television lórí YouTube. Ẹyẹ méjì kì í jẹ́ àṣà. Akínṣọlá Nurudeen Adékúnlé yìí náà ni Mátàgbàmọ́lẹ̀ 1, Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ Ọlọ́runlódé 1. Èmi apáyà fọlọ́run yín rèé, èmi fi máa sọ pé mi lọmọ ọlọ́pẹ́ ní gbogbo ògbòrò. Ṣé ẹ mọ̀ pé yẹn ni mo fi máa ń ṣàdúrà wípé ẹnu ọpẹ́ tèmi tí Ọlọ́run ọba mi òkúkú ní jẹ́ ó kan, àmì ní kẹ́ ẹ ṣe. Ẹ dákun dábọ̀, ẹ jẹ́ kí n mọ̀ pé ọmọ ilé nìyàn lèmi náà. Yóò wù mí, inú mi ó dùn, ara mi ó yá tí ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá lè bá mi máa tẹ red button, ìyẹn subscribe sí orí ìkànnì ti Kingston Media TV, eléyìí tó jẹ́ online television tèmi gangan tí mo fi ń gbé àwọn iṣẹ́ mi jáde. Mátàgbàmọ́lẹ̀ gangan ni Ọlọ́run ṣe Kingston Media TV fún. Yóò wá wù mí láìpẹ́ láì jìnnà kí gbogbo ohun tí mo fẹ́ lórí ẹ̀ kó pé. Ètò eléyìí tí mo mú wá yìí àkànṣe ni o, àkànṣe ètò ni. Ó dá lórí ètò tí mo bẹ̀rẹ̀ ní ọdún, ó dá lórí ètò àgbẹ̀lọba eléyìí tí ètò náà bẹ̀rẹ̀ ní ọdún 2020. Tẹ́ ẹ bá gbàgbé, fọ́nrán méjì àkọ́kọ́ tí mo fi bẹ̀rẹ̀ ètò àgbẹ̀lọba yìí, èyí tí mo fi lọ sí Ilaju Gari processing factory nígbà tó wà nínú igbó, àti èyí tí mo fi lọ sí ọ̀dọ̀ màmá wa Olúbùnmi Ọmọ́tọ́lá ní Awólọ́wọ̀ tí wọ́n ti di olóògbé lénìí. Ó wà ní ìkànnì kan tí à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú kí Ọlọ́run tó sọ wípé kí èmi náà kí n wá ní online television tèmi tá a pè ní Kingston Media TV yìí. Gbogbo fídíò tó kù tá a ṣe lórí Ilaju Gari processing factory, orí ìkànnì Kingston yìí, orí ẹ̀ ló wà. Mo ti ṣàlàyé lóríṣiríṣi nínú àwọn fídíò tó ti kọjá ọ̀nà tí mo gbà mọ̀ pé iléeṣẹ́ gàrí kan tó tóbi tó hẹ̀rìmọ̀ ó wà nílùú Ìbàdàn. Mo ṣàlàyé bí mo ṣe mọ àwọn bàbá Ìdó Ìbàdàn cooperative. Mo ti ṣàlàyé ẹnu àwọn fídíò. Gbogbo ẹni tí ò bá yìí ti rí àwọn fídíò yẹn, ẹ lọ check wọn. Wọ́n wà ní orí Kingston Media TV, tàbí kẹ́ẹ̀dẹ̀ mú nọ́mbà wa tàbí ṣe WhatsApp yẹn, ẹ̀yẹn kan béèrè lọ́wọ́ wa pé àwọn fídíòs tá a ti ṣe lórí Ilaju Gari processing factory ká forward ẹ̀ sí yín. Tó bá jẹ́ pé ẹ̀yin ò tí ì come across fídíò kankan tó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ gàrí tó tóbi, ọ̀kan nínú ẹ̀ nílẹ̀ adúláwọ̀ tó lọ ń gbé sí ìlú Ìbàdàn, pàápàá jùlọ nílùú Ìlàjú. Bí eré bí àwàdà atara bọ iṣẹ́ yìí o. Àwọn bàbá yìí jẹ́ kó yé mi wípé ó ń lọ bí 40 ọdún tí àwọn ti wà lórí ìdààmú bí iléeṣẹ́ gàrí yìí ó ṣe dìde padà, torí ó ti dẹnu kọlẹ̀. Gàrí tí wọ́n fi sìnkú bàbá Awólọ́wọ̀ ní ọdún 1987 òní wọ́n yan ń bẹ̀ last tí wọ́n fi yan gàrí mọ́. Kí ló wó iléeṣẹ́ yìí nígbà yẹn? Àwọn wo ni wọ́n ṣagbátẹrù iléeṣẹ́ yìí nígbà yẹn? Àwọn wo ni wọ́n padà dààmú àti gbé iléeṣẹ́ yìí dìde padà nígbà yẹn? Irúfẹ́ àwọn èèyàn wo ni wọ́n ti ṣe wàhálà lórí Ilaju Gari processing factory yìí kó tó di wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo padà wá dẹni tó gbọ́ sí látọ̀dọ̀ bàbá wa kan nílùú òyìnbó, pàápàá jùlọ nílẹ̀ Amẹ́ríkà, bàbá wa Charles Adégúnwà. Ta ni bàbá Charles Adégúnwà gangan? Báwo làwọn gan ṣe jẹ́ tá a bá ń sọ̀rọ̀ Ilaju Gari processing factory?
gbogbo ẹ̀ tí ọ̀rọ̀ yóò báyìí tí ìjà síbi tá a fẹ́ á padà mọ tọwọ́ bọ gbogbo ẹ̀ káyìn náà ni àwa gbọ́ Ọlọ́run ní àwa náà nípa nínú bí Ilaju Gari processing factory bí ó ṣe dìde padà látara àtọwọ́bọ̀. Mo fẹ́ gé kéékèèké torí fídíò kan wà tí mo fẹ́ kẹ́ ẹ wò tí ó dẹ̀ mú inú gbogbo wa tí ó mú dùn. Ẹ̀yin kan lè ti rí fídíò yẹn rí, ẹ̀yin kan lè ti rí ẹ lè rí kínú yín dùn ṣùgbọ́n kí ẹ má fọkàn sí wá ń pe àkíyèsí gbogbo tí ń jẹ́ ọmọ Yorùbá padà lẹ́nìí. Ẹ ràn mí lọ́wọ́, ẹ bá mi ṣíà fídíò yìí kó dọ́dọ̀ gọ́vnà Ṣèyí Mákindé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà fídíò yìí kó dé ọ̀dọ̀ àwọn fámìlì bàbá Awólọ́wọ̀. Ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́, ẹ bá mi ṣíà fídíò yìí kó dọ́dọ̀ bàbá wa kábíyèsí Múrítàlá Gbọ́lágadé Babalọ́lá, kábíyèsí onídò tìlú Ìdó àti àwọn ìkànkàn rìn nílẹ̀ Yorùbá. Ẹ ràn mí lọ́wọ́, ẹ bá mi ṣíà fídíò yìí kó dé ọ̀dọ̀ bàbá wa Chief Ayọ̀ Adébánjọ. Ẹ dákun ẹ má bá mi ṣíà fídíò yìí torí Ọlọ́run. Kí ni mo fẹ́ kẹ́ ẹ wò látàrí ìgbìyànjú wa, ìfàdúrà kúnṣẹ́, ìjáfáfá mọ́ iṣẹ́ lórí ọ̀rọ̀ bí iléeṣẹ́ Gari yóò ṣe dìde. Agbìyànjú ṣùgbọ́n nígbà tó dẹ̀ ya Ọlọ́run gbàdúrà. Gbígbàdúrà tí Ọlọ́run gbàdúrà náà ni wípé gọ́fúnà Ṣèyí Mákindé wọ́n padà wá di ẹni tí ó rí sí ọ̀rọ̀ Ilaju Gari processing factory. Ẹ wo iléeṣẹ́ yẹn di ṣíṣí ní ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2021. Ó yá ẹ bá mi gé bí wọ́n ṣe ṣí factory yẹn, ẹ bá mi gé sí. ọmọ tí lákàyè tí gòkè lódò bàbá tó já ẹ lọ sí. bàbá lójú yìí yóò ọmọ yóò ẹ lọ́dọ̀ gbogbo bánú yìí ti di wàrà. alájà kí kọ̀ọ̀yà múná kùtì. ẹ̀yin lájí rọ̀bà gbogbo tí ló la papọ̀ àyìnbó mẹ́lẹ̀ gbàgbé. àti kàmọ̀ sọmọ ìyanu sí wa akọ̀wé kábíyèsí Gbọ́lágadé alájí ká múlò ẹ bá ń kálága sẹ́rí ọmọ bí ìwọ́jọ́ òdìdó. Mo fi wákàtí yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tó ṣe ọjọ́ òní lọ́jọ́ ayọ̀ lọ́kàn gbogbo wa. Bákan náà mo fi wákàtí yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà wa olóríire ẹnjìníà Ṣèyí Mákindé. Ọ̀rọ̀ ń bẹ ṣùgbọ́n àyè kò sí torí tí wọ́n bá gbà mí láàyè ǹbá ka ilẹ̀ ìgbà sú. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìdúrótì, ìfaradà àtà ìdójútì ni. Ọ̀pọ̀ èèyàn ló máa ń ṣèlérí tí kì í mú lérí ẹ ṣe ṣùgbọ́n Olúṣèyí Mákindé ṣèlérí ó mú ṣẹ. Kí ló ní àbí òótọ́? Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba aládé ọrùn ìlẹ̀kẹ̀ tí wọ́n wà níbí pẹ̀lú wa nítorí báyìí kò sí abẹ́dẹ́bi tí Ọlọ́run sọ pé kábàdé àti bá iṣẹ́ débì kan irinṣẹ́ ti dúró, irinṣẹ́ ti ń ṣiṣẹ́. Ó dàbí ìgbà tá a kọ́ ṣọ́ọ̀bù fún ọmọ tó kù ọjà tá a kò síbẹ̀. Mo fi wákàtí yìí rọ gómìnà wa pé
àti ìrí ọjà tá kò sí ilé ṣíṣọ́ọ̀bù tá a sí torí àti ìrí owó tá a fi ṣe iṣẹ́. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa nígbà tí owó tí wọ́n kọ́ fún wa dúró wọ́n wá síbí wọ́n wo tó ṣẹlẹ̀ pé kí ló mú dúró ẹ ṣàlàyé pé owó ló dá dúró. Àwa òwò ya gómìnà la fi ṣe onídùúró mílíọ̀nù 10. Àwọn ni wọ́n bá ṣe yá owó yẹn a ti sanwó náà padà o ṣùgbọ́n àdúgbò púpọ̀ lọ́wọ́ wọn. Àti ní orúkọ gbogbo ìlú Ìlàjú àti ìlú ìjẹnẹra àbí kí bàbá wa gómìnà wa ní Ọ̀yọ́ State Olúṣèyí Mákindé ojú òní tí yín wọn ẹni dààmú iléeṣẹ́ tí ẹ bá gbẹnà ròyìn àwọn mẹ̀kúnnù tó pọ̀ èrò tó pọ̀ lẹsàánú fún Ọlọ́run mọ ṣàánú fún yín àtẹyìn àti gbogbo ẹdẹjọ ń ṣiṣẹ́ ẹni dèrò ẹ̀yìn Ọlọ́run tó fi iléeṣẹ́ ìpọn yín lé láyé àti láyé àpọnlé lẹ́yìn mọ bá pàdé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tálága mi sọ lẹ́ẹ̀kan ẹ ti bá wa gbé iléeṣẹ́ náà rú padà ní ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti jókòó ní ìsinmi èdè láti máa dá oko bíi katakata àti katakata máa wúgi ilẹ̀ ẹ ti sọ fún wa pé agbọ́dọ̀ wálẹ̀ àti wálẹ̀ jáde àti fún wọn níbi 250 acres of land láti máa fi dájú èdè láti máa pínlẹ̀ àgbìbẹ̀ àti katakata láti máa dẹ ilẹ̀ olókùn rẹ̀ fi ràn wá lọ́wọ́ láyé àti láyé àtẹ̀yìn àti gbogbo ẹ̀dá ìjọ ń ṣiṣẹ́ ẹ máa lọ sókè ní network ọ̀dà wà láàmú ní àdúgbò Ìlàjú yìí a kì í rí lò rárá ẹ ràn wá lọ́wọ́ ẹ bá ní pàṣẹ tí wọ́n wá rí network fún wa ẹ máa lọ sókè. láàkúrò ẹ lè mọ tí tó fi bí lọ́lẹ̀ bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn ní real architect Western Nigeria ibi tí a tó jẹ́ pé our advantage over several other regions nígbà yẹn ìpàṣẹ wọn làwa náà fẹ́ máa tọ̀ ní Ọ̀yọ́ State. So you can see members cooperative society tó wá bá mi sọ fún ẹ pé the glory of God that has happened. Nàìjíríà tó wá ṣe mo sọ fún níjọ́ yẹn pé local engineer la lò ó sọ díẹ̀ àwọn ìpínlẹ̀ tó wà bẹ́ẹ̀ tó gbọ́ wọn ṣe wá ṣùgbọ́n sì ìtọ́wọ́ ìlú lára ẹ̀. Nàìjíríà tó ṣe mo sọ fún un pé tó bá ṣe tí fásitì yìí ṣiṣẹ́ wípé iṣẹ́ ká ṣe next wípé the bond big factory tó wà ní ẹrù fún òṣìṣẹ́ ká ṣe last ṣàwọn yẹn òbí bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ kejì fún ara ẹ̀ lẹ́yìn. Owó bẹ̀rẹ̀ béèrè owó àti ṣiṣẹ́ because bí fásitì yìí bó ṣe open lónìí àfẹ́ kí iṣẹ́ dúró wàá fi $7.5 million. Hello?
of God the Father, God the Son, and God the Holy Spirit.
Ẹ káàbọ̀ padà. Ẹ rí i pé Ọlọ́run gbàdúrà. Ọlọ́run ti ṣèlérí, ó ní ọwọ́ alápọn lòun mọ̀ gbé gòkè. Ọpẹ́ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé, tí wọ́n ṣèyí lórí ọ̀rọ̀ Ìlàjú Gari processing factory. Mo sì rò pé gbogbo èyí tẹ́ wo fídíò yìí, mo sọ mo nínú wa dùn bó ni ò ṣe ní dùn pé irú iléeṣẹ́ ńlá báyìí Ọlọ́run gbé kalẹ̀ sílẹ̀ Yorùbá, ó gbé kalẹ̀ sílùú Ìbàdàn, Ìdó local government. Ṣùgbọ́n láti ọdún 2021 ọjọ́ kẹsàn-án oṣù kẹfà June 9th 2021 tí wọ́n ti ṣí Ìlàjú Gari processing factory padà. Lọ́jọ́ tí mò ń wí yìí, àwọn ẹbí bàbá Awólọ́wọ̀ wọ́n rán yàn wá, àwọn èèyàn kànrìnkànrìn, àwọn lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn wọn bẹ́ẹ̀ yẹn o. Tẹ́ bá wo abẹ́ tẹ́ǹtì tí ọba Onídò tí wọ́n jókòó sí, ẹ rí i pé àwọn ọba ni wọ́n jókòó lọ. Ẹ wo Gari processing factory yẹn, ẹ wo àwọn engine nígbà tá a wọnú bẹ̀, ẹ rí i pé ó yan gàrí. Ẹ jọ̀ọ́ o, ǹjẹ́ yìí mọ̀ wípé igbó padà wù ní factory yẹn? Ǹjẹ́ ẹ mọ̀ wípé gàrí Ìlàjú kò sí ń ta di bá a ṣe ń sọ̀rọ̀ yìí? Ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù tí gómìnà ná kí iléeṣẹ́ gàrí yìí kó tó di pé ó jẹ́ gbígbé dìde padà. Àṣírí kan wá ń bẹ lórí ọ̀rọ̀ gàrí processing factory yìí. Àṣírí kan wà ń bẹ. Àwọn nǹkan kan wà tí bàbá Awólọ́wọ̀ ti ṣe. Àwọn nǹkan kan wà tí àwọn kan ti ṣe nínú àwọn 132 members tí wọ́n gbé Ìlàjú Gari processing factory yìí kalẹ̀. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, fídíò kan ó wà lẹ́yìn fídíò yìí, ẹ máa retí ẹ̀. Àmọ́ ẹ má gbàgbé pé ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà fídíò yìí. Mo fẹ́ kó kan kábíyèsí Onídò tìlú Ìdó, mo fẹ́ kó kàn wọ́n lára. Mo fẹ́ kí fídíò yìí kó dé ọ̀dọ̀ gọ́vnà Olúwaṣèyí Abíọ́dún Mákindé, nítorí pé wọ́n ní gbẹ́dúgbẹ́dú ti gbẹ́dú tán, ó kù sọ́wọ́ gbẹ́nugbẹ́nu. Alágẹmọ ti bímọ ẹ̀, àìmọ́jó ó kù sọ́wọ́ ọmọ. Kí ni àṣírí tó wà lórí ọ̀rọ̀ Ìlàjú Gari processing factory? Kí ni àṣírí tó wà lórí ìgbédìde Ìlàjú Gari processing factory? Kí ló dé tí gàrí Ìlàjú táàrí níta? Àwọn wo ní bẹ nídìí ọ̀rọ̀? Kí ló bí gan tí adúrú factory ńlá yìí tọ́lọ́ ń gbé sí ìlú Ìbàdàn ńlẹ̀ Yorùbá yìí tó wà ń bẹ̀ tí ò ṣiṣẹ́? Abọ́ gàrí kan lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ 500 naira ni wọ́n ń tà. A gbọ́ pé agolo gàrí 500 dìkẹ̀, nígbà tá a gbọ́ pé agolo gàrí kan ti di 70 naira, ó mì pé 700 naira ni abọ́ gàrí kan dà lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀. Àdẹ̀gbèrú ilé ìkalẹ̀ nílẹ̀ Yorùbá nílùú Ìbàdàn, gómìnà sì náwó lé lórí. Àmọ́ kí làṣírí tó wà bẹ́ẹ̀? Ẹ máa retí ẹ̀ nínú fídíò tó ń bọ̀. Kábíyèsí, tí iléeṣẹ́ gàrí factory yìí ò bá ṣiṣẹ́, gbogbo tí ń bẹ nídìí ọ̀rọ̀ yìí, tí iléeṣẹ́ gàrí yìí ò fi bẹ̀rẹ̀ ládùúrú gbogbo làálàá ìlàkàkà yín, owó níná tí ò níye tẹ́ ẹ ti ná sórí Ìlàjú Gari processing factory,
kó tó di pọ́nà wọn á gbàdúrà bàbá Gari Ilaju ò jáde ẹ fi lẹ́lẹ̀ táwọn tí ó dáko fi mọ̀ dáko gbangba lẹ ti ṣèlérí iye acres of land tẹ́ ẹ fi sílẹ̀ síbẹ̀ náà iléeṣẹ́ Gari yìí ò dìde ọ̀rọ̀ ń bọ̀ ìwádìí ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Ilaju Gari processing factory ẹ dákun ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé tòótọ́ ọmọ Yorùbá gidi ni ọ́ tó sì fẹ́ràn ilẹ̀ Yorùbá bí fídíò yìí ṣe mọ yìí ẹ mọ̀ bá mi ṣe àyè ìyà ò ní jẹ wá àní kúkú ebi ẹ jẹ́ ń dẹnu dó ń bì ẹ mọ̀ retí fídíò tó ń bọ̀ lẹ́yìn eléyìí àwọn àṣírí tó wà lórí ọ̀rọ̀ Ilaju Gari processing factory ẹ gbọ́ fún àkókò yìí náà mo dẹnu dúró orúkọ mi ò yí padà àyàfi àwọn orúkọ rere tọ́lọ́ ní kò mọ̀ kún orúkọ Akínṣọlá Nurudeen Adékúnlé lórúkọ tí mò ń jẹ́ Alhaji orúkọ ni wọ́n ń pè ní mátàgbàmọ́lẹ̀ wà nígbà tí mò ń kí n pé ẹ kú àmójúbà fídíò tó ń bọ̀ lẹ́yìn eléyìí ìròyìn ayọ̀ láàmú wa fún yín ẹ ṣé. ọ̀rọ̀ tó wà tí mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yọ́ ẹ̀ wà ní pátá tẹ̀ ń gbó mi. mo fẹ́ sọ nípa tí ìmìdí àkàn tó ṣe wà tó dẹ̀ hot ọlọ́mọ tó ṣáná. akórúkọ ẹ̀ ní kings náà kan lọ sórí YouTube ẹ̀ orúkọ tèmi ní wẹ́yìn tèmi dẹ̀ ṣe omi ó mànà bọ̀ ọ̀gá yín fáǹsì ẹ ti mà wọn dáadáa ń gbòòrò tiwa ṣùgbọ́n àwọn wa tún sọ ọ́ sí ẹ̀ mọ̀ pé tí ń bá mú jáde tí ń bá mú wá ó débẹ̀ ni wà bẹ́ẹ̀ débẹ̀ ni. so mo fẹ́ kẹ́ ẹ lọ sórí YouTube mo sì kẹ́ ẹ lọ ẹ̀ńdọ́ọ̀sẹ̀ kẹ́ ẹ fọwọ́ kan ẹ tẹ́lẹ̀ bọ́ọ̀tì yẹn ẹ láìkẹ́ ẹ fọ́lọ̀ ẹ subscribe yẹ sórí Kingston TV Media kò sí gbogbo tẹ́lẹ̀ ṣe any occasion of yours that you want them to come to film bó ṣe film lẹ́fẹ̀ẹ́ yà ni bó ṣe occasion bó ṣe party anything they are there for you wọ́n dẹ̀ lo àwọn perfect camera láti tó ṣe wọn jáde àti ẹ̀bá dẹ̀ bẹ̀ sí ní fọ́lọ̀ wọn my sister my brother ẹ̀ súnmọ́ náà gbogbo ẹ̀yin tẹ̀jẹ́ artist wà ní musician mẹ́ramátá ẹ̀ kàn máa lọ sọ́dọ̀ kí ni Kingston Media TV they are the best orúkọ tèmi ní Sayo. Kingston Media TV legal Kingston Media TV online television ó ṣe kí n ó láàbùgọ̀.